àwọn mẹ́ta orí òkú tí wọ́n ti sin ni wọ́n lọ ń gé. Àjọ elétò ààbò SOSAFE ní ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó àwọn ọkùnrin mẹ́ta tí wọ́n lọ wú òkú tí wọ́n ti sin tí wọ́n sì gé orí rẹ̀. Òwò kátàkárà ẹ̀yà ara èèyàn ni wọ́n ń ṣe. Ògùn owó ni wọ́n sì máa ń lo àwọn ẹ̀yà ara òkú náà fún. Ìlú Ìbátẹ́fin ní ìjọba ìbílẹ̀ Ìpókíà ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ọ̀gá àgbà àjọ SOSAFE lápapọ̀ ọ̀mọ̀wé Sọjí Gonzalo tó fi ìròyìn náà síta nínú àtẹ̀jáde kan látọwọ́ alukoro àjọ náà, Kọ́mándà Adégúnwà Adébíyì, lọ́jọ́rú ọjọ́ 3 oṣù kejìlá ọdún 2025 sọ di mímọ̀ pé nǹkan bíi aago 9 òwúrọ̀ ní àpapọ̀ àwọn iléeṣẹ́ elétò ààbò pẹ̀lú àwọn ikọ̀ àjọ náà wà lẹ́nu ìpàráàrò nípa àwọn tó ń ṣe fàyàwọ́ kí ìròyìn tó kàn wọ́n lára pé wọ́n rí orí òkú lọ́wọ́ àwọn èèyàn kan. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti gbéra lọ sí àgbègbè náà ní ìsàlẹ̀ odò Ìbátẹ́fin níbi tí ọwọ́ ti tẹ Alábí Táíwò, Kàsímù Àmùdá àti Àdùsá Joshua pẹ̀lú agbárí èèyàn, aṣọ funfun, àgbélébù kékeré kan tí wọ́n yọ lára pósí òkú tí wọ́n lọ jí hu. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, Alábí Táíwò jẹ́wọ́ pé òun ni òun wú sàárè tí wọ́n sin obìnrin kan sí ní ìtòsí ilé òun ní Ìbátẹ́fin láti ọjọ́ 18 oṣù keje ọdún 2025 láàárọ̀ kùtùkùtù. Òun sì gbé agbárí òkú náà fún Àdìsá Joshua tó jẹ́ oníṣègùn tó fẹ́ tà á fún Kàsímù Àmùdá láti gba owó. Kàsímù Àmùdá jẹ́wọ́ pé lóòótọ́ ni òun lọ́wọ́ nínú ìwà ibi yìí àti wípé káràkátà ẹ̀yà ara èèyàn ni òun ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òun pẹ̀lú Afurasi tó kù ti jọ wà lẹ́nu òwò náà tipẹ́, kì í ṣe àkọ́kọ́ ṣe, àwọn ti wà lẹ́nu ẹ̀ tipẹ́. Ó ní 50,000 naira òun máa ń ra ẹ̀yà ara èèyàn náà lọ́wọ́ wọn, pàápàá orí. Táíwò tún dárúkọ ẹnìkan tó ń jẹ́ Ahmed tó jẹ́ ọ̀kan lára wọn tó ń gbé ní agbègbè Badagry ní Èkó tí wọ́n jọ ń ṣiṣẹ́, àmọ́ ó ti na pápá bora. Gonzalo wá fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo àwọn afurasí náà àti ohun tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ni wọ́n ti fà lé olú iléeṣẹ́ ọlọ́pàá ní Ìdíròkò lọ́wọ́ fún ìtẹ̀síwájú ìwádìí. Nafisat Badru ló ti ń jábọ̀ ìròyìn fún yín lórí ìkànnì Ojúkòrò TV.